Ọkàn ará ìlú là ń pariwo. Ohùn tara ìlú fẹ́ là ń wí o. Ẹ̀yin tó rọkàn kí ṣàtúnṣe sí. Èrò ará ìlú. Iléeṣẹ́ jígi alára lórí ètò yín ètò wa èrò aráàlú náà ni. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín mà? Ọláìwọlá Olúwàbùnmi. Ọmọ ìlú wo ni yín mọ́mì wa? Ọ̀yọ́ state ni. Awuyewuye kan mà là ń gbọ́ pé owó orí ìrọ̀wé epo petrol ìyẹn tí ìjọba ń rí 1 trillion lóṣù, kí lẹ fẹ́ kí ìjọba fi owó náà ṣe fún àwọn aráàlú? A fẹ́ kí gbogbo tó wọ́n epo tó wọ́n ó ti mú kí gbogbo nǹkan wọ́n nílùú. Ará sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ̀kúnnù. A fẹ́ kí wọ́n fi ṣe tí ó fi rọ mẹ̀kúnnù lọ́rùn. Táró fi tu àwọn mẹ̀kúnnù la fẹ́ kí wọ́n fi ṣe fún wa. Èrò ará ìlú. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ó ní pé amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ wa Tinubu wọ́n sọ pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ìdínkù bá àwọn tí wọ́n ń jápa láti orílẹ̀-èdè yìí lọ sí orílẹ̀-èdè mìíràn. Kí ni èrò tí àti pé kí lẹ lè gbà ní ìyànjú wo lẹ lè gba ìjọba lórí ìgbésẹ̀ náà? Ìyànjú tá a lè gbàjọba ni wípé ìgbà tí orílẹ̀-èdè wo ò dáa náà ló jẹ́ káwọn èèyàn mọ̀ sọ pé àwọn ń sáré sórílẹ̀-èdè ibòmíì. Torílẹ̀-èdè wọn bá ti dáa táwọn ọmọ bá parí skul tí wọ́n ríṣẹ́ tí wọ́n ò ṣe wọn ní mọ́ sá lọ sí another country kí wọ́n ràn wá lọ́wọ́ lórí rẹ̀. Èrò ará ìlú. Ní ọdún 2021 àwọn iléeṣẹ́ kan gbé owó tó tó 447 billion sílẹ̀ fún aráàlú, àmọ́ tí àwọn kan gbé owó náà tí wọ́n ná kúmọkùmọ. Kí ni ẹ fẹ́ kí ìjọba ṣe fún àwọn irúfẹ́ ẹni náà? Ìjọba mọ tí ó ṣe fún wọn, kì í ṣe pé aráàlú náà ni ó sọ yí pé nǹkan báyìí nìkan ṣe fún wọn. Àwọn ìjọba náà mọ sẹ̀rí àtọ̀yẹ kí wọ́n dá fún wọn, ní tó bá tọ́ fún wọn kí wọ́n bá wá ṣe fún wọn.